A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Ẹ máa wò pé kí ni ń pa mí lẹ́rìn. Alukoro ẹgbẹ́ burúkú tí mo ní wọ́n dálẹ̀ ń jó ní alukoro ẹgbẹ́ òun ló máa fò sí àrí afẹ́fẹ́ lánàá. Àwọn yẹn ṣe ń pè mí, wọ́n ti ń sọ pé àfáà Zaki ẹ dákun sáà mọ́ sọ nǹkan kan. Mo ní lórí kíni, wọ́n ní alukoro ẹgbẹ́ Àràgbérí ó sọ̀rọ̀, ó sọ ohun tí ò dáa, ó wá ń bu yín, ń parọ́ mọ́ yín. Mo ní sáà alukoro ẹ wo ẹ dákun, àwọn àgbàlagbà ti ní a máa sọ̀rọ̀ mọ́, mo yán ọ̀rọ̀ yẹn dànù. Mẹ́sẹ̀jì sì wá pọ̀ lórí ẹ̀, wọ́n sá padà tì mí débi tí mo fi ní interest. Mo wá wo fídíò yẹn, mo bá rí tí alukoro ń pè mí ní ọmọ àlè, ó lè mi ṣe àlàálì Ìlọrin. Mo wá listing sí pé kí ló bá débẹ̀, kí ló ṣẹlẹ̀. Mo jọ́ tiẹ̀, ó ní kì í ṣe àlàálì Ìlọrin, kí ló fà á. Wọ́n ní bàbá rẹ̀ ọ̀nà oko kan ní wọ́n ti lọ gbé wá, ní state kan ní àwọn bàbá rẹ̀. Mú kan alukoro so mo gẹ́gẹ́ mù ní kíní ọtí tí wọ́n sẹ̀ tún gbé dé ní ìṣòkò ẹ̀dí jẹ́ kíní ẹlẹ̀. So ó mú ọtí ẹlẹ̀ ẹsẹ̀lẹ̀ náà ẹlẹ̀ ní, so ó mú ọtí ẹlẹ̀ ní yóò gba ìpọn bàbá rẹ̀. Alukoro Allahu Akbar. Ṣé torí kó lè mọ́ wá pa ọ̀rọ̀ lọ́lọ́run fi kó ètè fún ọ ni? Ó ní ìyá rẹ̀ ló tan mọ́ orúkọ tí ń jẹ́ ìyẹn Zaki. Ń bí àmì bá tan mọ́, ṣé ń bẹnu ẹbí tiyín tó tan mọ́ ni àbí kí n ṣe ń dùn ọ̀gán. Ìyá rẹ̀ ń gan kí tó wá sọmọ Zaki, ó ní kí n sọmọ bẹ̀. Wọ́n gbé ìyá rẹ̀ wá lọ́kọ ni yóò bá ẹpọn bàbá rẹ̀. Àlífà yín tó kù lálífà fún yín, mo ní yóò bá ẹpọn bàbá yín. Ẹni tí sọmọ àlè nù èmi àti ẹ, nígbà tí bá fẹ́ fẹ́nu ọ̀rọ̀ ikú ní jùwé rẹ̀ fàyè. Èmi ò ní wádìí yín, gbogbo bẹ́ẹ̀ sì ń ṣe wádìí igi nínú àwọn tẹ́ ẹ bí wọ́n ti pè mí. A máa fi ẹlẹ́ẹ̀dẹ́ lẹ̀ kó pe ẹ̀ẹ́dẹ́ ni, a máa rú ẹ̀ẹ́dẹ́ tó fẹ́ pè, ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ló fẹ́ pè ní àbí. Nígbà tí wọ́n ń ṣe wádìí igi tí wọ́n ń pè mí, mo kàn yán ọ̀rọ̀ yín dànù pé nígbà mo wá gbọ́n tó wí gbogbo tó sọ yẹn. Ọ̀rọ̀ àkọ́kọ́ ní àwọn tí olówó súnmọ́ nílé Ìdẹ̀mbọ́, ìyá alukoro, bóyá àwọn èso máa bẹ̀, bóyá wọ́n jọ rẹ̀ síbẹ̀ àbí kán jọ máa lé ibẹ̀ tí ò mọ ìtàn. Ọmọ nílé Ìdẹ̀mbọ́ tí ó sọ, tí ó pè yá mi ní ọmọ àlè àbí tí ó ní wọ́n gbé yá mi wá lọ́kọ̀ òsì. Lọ́rọ̀ alálùbáríkà ni wá, àárín wá sì tò. Kò sẹ́ni àkà tí ó sọ yẹn fún ẹ tó sì jọ máa ọkọ ọbẹ̀ yẹn, tó bá yẹ pé àwọn tí ọfọ̀ kàbalẹ̀ sí nìyẹn. Torí mo gbọ́n ọ̀rẹ́ tó ní láwọn ọ̀rẹ́ ń bẹ, àmì tó súnmọ́ ń bẹ. Ẹbí làwọn àtàwọn Dẹ̀mbọ́ ní ìhà kan, torí pé àkọ́bí àfáà Zaki tí ń jẹ́ Zainab ẹni bàbá ńlá àwọn Dẹ̀mbọ́ fẹ́, tí ń jẹ́ ẹbí fàwà. Àkọ́bí àfáà Zaki lóbìnrin, Zainab ẹni bàbá ńlá àwọn Dẹ̀mbọ́ fẹ́. Iná ni ó sì sọ lé tán pẹ̀lú Dẹ̀mbọ́ ìdílé Dẹ̀mbọ́ dùn ní, nítorí àpọ́nlé ìfẹ́ àkọ́bí àfáà Zaki. So yí túmọ̀ sí pé gbogbo tí a produce lára àyà yẹn ẹbí wa ni wọ́n. So àárín yẹn kì í kọ́kọ́ sọ̀rọ̀. So ẹ̀yin tẹ́ wá jẹ́ ẹbí wa nílé Dẹ̀mbọ́, mo ti jẹ́rìí yín o pé jẹ́ sàn sọ orú ẹ̀ sọ̀rọ̀. Ẹgbẹ́ mo sọ̀rọ̀ mo rẹ́rìn ọkàn mi balẹ̀ kọjá àfẹnuròyìn bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn. Ó sọ̀rọ̀ Zaki, ó sọ̀rọ̀ olóyè. Ó ní ẹni tó bá fẹ́ bá Zaki tán yóò jẹ́ pé ilé méjèèjì yẹn ni yóò jẹ́ lu méjèèjì yẹn ló bá tán. Àti Zaki àti olóyè àfáà Zaki ló tẹ̀ ju òfin ní ẹni. Àwọn tí wọ́n fẹ́ ní information yẹn wọ́n wrong gan. Sẹ́ni kan tó tún àwọn tí wọ́n lè fọ́ nírú information rádaràda yẹn kò kọjá ọmọ jákujàku tí ń da ìlú rú. Ọmọ tí ń da ìlú rú tẹ́yà ẹjọ́ ẹ̀ sí one court. Bàbá wọba lọ́ní ti ní káwọ́ withdraw ẹjọ́ kún court. Sọ̀njọ́ tí bàbá wọba lọ́ní dẹ̀ ti ní ká withdraw ẹ̀ lẹ́gbogbo àwa tá a jẹ́ bí àfáà Zaki àti withdraw gbogbo ẹjọ́ tiwa. Òun nìkan ló kù tí ó gbé wa lọ court. Nínú ẹjọ́ mẹ́fà tó pè wá, mẹ́ta ti lulẹ̀, ó kù mẹ́ta lẹ́jọ́ tó ń pè, kì í sí ìtawà pé o. So a ti wá yọ àti gbẹ́jọ́ yẹn kún court nígbà tí bàbá wọba lọ́ní ti ní ká kún bẹ́ẹ̀. So ìyẹn ní ìsọ ti tó júwe pọ́mọ ọkọ ni wá.
ọba ní ẹ lọ gbẹ́jọ́ kún bẹ́ẹ̀ Alhaji Muri ọba ni wọ́n sọ̀rọ̀ ní wọ́n gbẹnu bàbá sọ̀rọ̀ jọ náà pé ẹ lọ gbẹ́jọ́ kún court a sì gbẹ́jọ́ kún court. àìwá ti rí àìtí ìgbọ́rọ̀ mi láti lé ọba látẹnu bàbá wa ọba títí di ìsìnkú kó bànújẹ́ kankan bá wà nínú ẹbí wa tó dá wa lójú wípé kullu shay'in yarji'u ila aslihi. gbogbo ọ̀rọ̀ tí ó sọ nípa yẹn àmọ́ tó lòun náà ti ìsàyè ààrẹ ẹ̀ràn ó lè mọ̀ kankan pa ibi wọ́n ní ìlú kan wọ́n tẹ̀lé ara wọn Zaki àtolóyè ò tẹ̀lé ara wọn wrong information ni wọ́n fún ẹ àfáà Zaki tó tẹ Zaki dúró òun náà ló tẹ olóyè dúró sàlámàrí. nínú tó tún sọ ni wọ́n máa ń jẹ aláǹgó nínú ẹbí wa nínú ẹbí Zaki pé ẹni tó bá fẹ́ bá wọn tán yóò aláǹgó tó wà ń bẹ̀ yìí bàbá ló jẹ́ sí màmá mi bàbá tiwọn pẹ̀lú àwọn bàbá màmá mi lọ́mọ ìyá kan náà ọmọ bàbá kan náà rí ò pé ní ju yọmọ àlè nísìn kí tó tún wí ẹwádìí ń fi sí ẹ èsì ogun tó wù yẹn láàrin ìṣẹ́jú méjì bí wákàtí kan lè ṣe wọlé ìṣẹ́ program ogun tí mo fẹ́ sọ ìṣẹ́jú mẹ́wàá ní fi sọ yín wà fi kìlọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́bi fún ẹ kìlọ̀ fún o ní tó dáwọ́lé yìí tí ń bá bá a kẹsẹ̀ bọ́ a lè fọ̀rọ̀ ẹnu lásán tún yàn ṣe a tún lè fọ̀rọ̀ ẹnu fàṣọ àpọ́nlé ya kò rí wàhálà mọ́ lọ bá Zaki jagun ẹnu dídín wẹ̀wẹ̀wẹ̀ àánú ẹ̀ sí mi ṣé bí kàkàkín tí ẹ̀yin gbéṣẹ́ fún ṣé bí n lọ sọ pé bàbá mi bẹ lágbọ́ bá ń jò ní pé tí ẹ bá ti ń bọ̀ láti ibìkan máa gbọ́ bá ní o agbọ́ba bàbá rẹ̀ wà kò bá Zaki tán so ní ìṣẹ́ tó ti ní stéètì kan ní sẹ́rí pé ẹ ponú ẹni tẹ́ ní bẹ lágbọ́ bá ń jò ní sóhun tó ṣe bàbá mi mọ́ ni ṣe fẹ́ gbọ́ ọmọ agbọ́ba ni mí mọ́gàjí agbọ́ba bàbá mi ni mọ́gàjí agbọ́ba tòní pẹ̀lú bàbá mi bàbá kan náà ìyá kan náà ló bí wọn ẹ lọ ọbẹ̀ tún lọ béèrè bí èèyàn tún ṣe jẹ́nu Zabo láì nílé àfáà Zaki ilé ìyá mi ẹni tí wọ́n ń pèèyàn ní ọmọ àlè ẹ bá ń bí wípé bí wàhálà àwọn bàbá rẹ̀ ṣe pọ̀ tó nínú ẹ̀sìn kó mọ́ ẹnìkan jáde tó ṣe blogger nínú ẹbí wọn irú jákujàku tí ń ṣe tí ń gbàyàn bó tí ń ṣèwádìí kì í láti bàyàn ló kọjẹ́ gbogbo ọ̀rọ̀ tèmi ń sọ ìwádìí ẹnikẹ́ni mò ń sọ ni so kò sẹ́yìn mi ò lẹ́tọ̀ọ́ kankan fún lẹ́ǹtì láti fi pè ọlọ́mọ àlè ṣùgbọ́n màá fi ìwà rẹ jọjẹ báyìí yóò yá mú jáde nínú ẹbí yín ìbá àfáà lè pera nínú ẹbí kí ló sọ wọ́n di blogger tí ẹ̀ bá wá ní blogger nínú ẹbí tí wọ́n já kọ̀kọ́ sọmọ ọkọ ní ọ̀nù àbọ̀mọ àlè ẹlẹ́ẹ̀kejì àlífà yín ti ń bóra ta lẹni tó fi jọ tí wà àtàlífà yín sì jọra yín gbogbo ẹni bá ti múrù fèsì yín ẹbí yẹn màdánà ọmọ àlè níyìn o wà àti àlífà yín ẹjọra náà alùkúrò bẹ́ẹ̀ ti jọra ní sọ ti júwèé pé ẹ̀ṣọ́ máa bẹ̀yẹn wọ́n kílẹ̀ rí wa mi wọ́n èsì blọ́gà nù ẹbí tí ẹ̀ pẹ̀ra yín ó kọ́ tó fi ń pẹ̀ra èèyàn wọ́n èsì blọ́gà ń bẹ́ àfàdà mọ̀mọ́ for you láti máa ṣe blọ́gà ó ti júwèé pé ẹ̀ṣọ́ máa bẹ̀ ẹni bá tún wá fi fèsì mú fèsì rẹ̀ òun náà ètò sọ máa bẹ̀ a lè fọ̀rọ̀ ẹnu lásán tún yàn ṣe a tún lè fọ̀rọ̀ ẹnu fàṣọ àpọ́nlé ya kò rí wàhálà mọ́ lọ bá Zaki jagun ẹnu tó ní tó dáwọ́lé hàn ẹ̀yin tẹ́ gbéṣẹ́ fún ẹ pé padà mi ò bẹ́ẹ̀ nìkankan jà mọ́ mi ò sì bẹ́ẹ̀ nìkankan jà náà tẹ́lẹ̀ àdáyé ọ̀rọ̀ dáńsí torí pé ogúndogójì èrò wájà tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ogúndogójì èrò wájà níbẹ̀rẹ̀ níbọn fọ̀tò níbo wáyá wọn wá ń bẹ́ẹ̀ nìkan àwa fẹ́ mẹ́rin wọn wá ń jámọ́rin mú wọn wá fẹ́ wọn wá fọ́n bà lọ́rí wọn wá bí mi ò rójọ́ mo ti àwọn yìí tó sọ nípa máa lè wọ́n gbé yàrá wá lọ́kàn ní ọ̀sẹ́ bí mi kankan tí ó sọ yìí fún ọ blọ́gà tí ń bẹnu ẹbí yín láàmú retí kó o dákọ̀ yàtọ̀ sí wọ̀ tó bẹ̀rẹ̀ blọ́gà yìí ọmọ àlè òrí kéwú náà mọ̀ òdálé kéwúlẹ̀ òdálé ìwélẹ̀ òdá nǹkan kan lẹ̀ òwà rojọ́ kiri orí afẹ́fẹ́ òpònú ayérada dákun mọ́ ní nǹkan mi tí mo fẹ́ ṣe jọ̀ọ́. jọ̀wẹ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.